Jazakumullahu. Ẹ ṣeun, ẹ kú àkíyèsí, Ọlọ́run ní yóò bàjẹ́ fún yín. Náà, ẹni bí a ti lọ ní pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ọba tó parí gbogbo nǹkan níbo ti fẹ́ kí nǹkan rẹ̀ ó rí, níbo ti fẹ́ kí nǹkan rẹ̀ ó wà. Tẹ́nìkan ò lè gbé kúrò ní bọ́bá mi ti fẹ́. Ìjẹ́ mùsùlùmí wa, ọlá l'Ọlọ́run fi dá wa o. Kìí ṣe mímọ̀ ṣe o, kìí ṣagbára wa o, Ọlọ́run fẹ́ wa ni o. Tí o bá fẹ́ wa mẹ́ àdíṣí mẹ́ o, àfi ká dúpẹ́ lọ́dọ̀ ọba tó ní wá o. Ká sì bẹ́ kó dákun kọ́lọ̀mọ́ yọ wá kó mẹ́. Ẹ rí pé ọ̀rọ̀ tí a ń bá bọ̀ náà ni sawmu Ramadan wa sawmul Eid, àwẹ̀ Ramadanu lil mu'minina aman. Gbogbo ẹni tí ń bá ń jẹ́ mùmínì pátá yányá tí ó yọ ẹnìkan kẹ́lẹ̀, yẹ́wọ́n sọ pé ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Yẹ́bí àtó ó ní ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú Ọlọ́run, kutiba alaykumus siyamu, gbígbààwẹ̀ yìí ọ̀ranyàn ni fún yín. Sọ pé al-mu'minuna mẹ́, yálà ojóbìnrin ni, yálà ojókùnrin ni, yálà ojágbàlagbà ni, yálà ojárúgbó ni, Ọlọ́run ò tí sọ̀rọ̀ condition. In tó sì fi mà yí pé tọ́lọ bá fẹ́ sọ̀rọ̀ mùmínì lọ́tọ̀, tàbí fẹ́ sọ̀rọ̀ mùmínà lọ́tọ̀, yóò máa là. Ó lè ní innal muslimina wal muslimati wal mu'minina wal mu'minati. Tó bá fẹ́ sọ̀rọ̀ mùmínì nìkan tí ò ní fi mùmínà kún, ó lè ní kul lil mu'minina yaghuddu min absarihim wa yahfazu min furujihim. Sọ fáwọn mùmínì lọ́kùnrin wípé yaghuddu min absarihim, kí wọ́n máa rẹ ìríran wọn lẹ̀ láti máa fi wo nǹkan tán, tí ò ní wá lọ tí wọ́n lọ kán máa wo tí ò dá. Wa kullil mu'minati, wá sọ fáwọn mùmínà náà yaghuddna min absarihinna, káwọn náà ká máa rẹ ojú wọn lẹ̀, ká máa wo tí ò tọ́, ká máa wo tí ò dá. Ṣẹ́rí pé ó pé al-mu'minina wal-mu'minati. Bí ó bá ti fẹ́ bá àwọn méjèèjì sọ̀rọ̀, ni ó sọ pé ya ayyuhal ladhina amanu, mọ́pọ̀ yí tẹ́ nígbà gbọ́dọ̀ nínú Ọlọ́run. Ó ti pọkùnrin mẹ́, ó pọ̀bìnrin mẹ́, ó pọmọdé mẹ́, ó pàgbàlagbà mẹ́, kò yọ ẹnìkankan lẹ̀. Ó wá ní kutiba alaykumus siyamu, ààwẹ̀ yìí ọ̀ranyàn ni fún gbogbo ẹni tí bá ń jẹ́ mùmínì, yálà ọkùnrin ni yálà obìnrin ni. Kama kutiba alal ladhina min qablikum la'allakum. Gẹ́gẹ́ bó ti jọ́ra èèyàn fáwọn ẹ̀tàn ṣáájú wa nínú gbàgbọ́, nínú mọ̀ Ọlọ́run, nínú òṣìn Ọlọ́run, nítorí kẹ́lẹ̀bà nípayà Ọlọ́run. Ó tún wá sọ kálẹ̀bà mẹ́ yí pé ààwẹ̀ yẹn èé ṣe gbére, ààwẹ̀ tó lọ́jọ́ ni tó sì lásìkò, ó sì lóṣù ó lọ́sẹ̀, ló fi ní ayyaman ma'dudatin. Àwọn ọjọ́ tá a fẹ́ fi gbà ààwẹ̀ yẹn ọjọ́ tí ò tó nǹkan ni. Ayyaman ma'dudatin qalila, ọjọ́ tí ó pọ̀ nínú ọdún kan, oṣù kan péré, ọjọ́ mọ́kàndínlógún tàbí 30. Ó wá ní faman kana minkum maridan, ẹni tí ń bá ń bẹ nínú yín tí ń bẹ lórí àárẹ̀ lásìkò ààwẹ̀ yẹn, aw ala safarin, tàbí ń bá ń bẹ lórí ìrìn àjò, wa iddatun min ayyamin ukhra,
òun láǹfààní fáwò tí mẹ́mbẹ̀ yẹn fáwò sàbàbíyà yẹn ní tìtorí pé ààrẹ ń ṣe ní ìtorí pé ó wà lórí ìrìn àjò yẹn ìdátọ̀ mini àyà mini ọkára láti ṣàmójúkò fún ó lè fàwẹ̀ yẹn lẹ̀ kó padà wá dá padà tó bá lálàáfíà kó dá padà tó bá kú lájò ṣé o rí pé ọ̀ranyàn náà sì ní fún ọ̀ranyàn yẹn ò kú lórí ẹ̀ àmọ́ àrùkùsọ́tù àánú àmójúkò gẹ́gẹ́ bí irú ipò tó wà láti sọ bẹ́ẹ̀ oníwà alàlànà yóò tí kó náhù àwọn tó wá já sí pé ní agbára àwẹ̀ yẹn yóò ní wọ́n lára. Ẹnìkan pè mí ní ìsìn ń bá mi sọ̀rọ̀ yìí pé àfáà kẹ́ ní gbogbo tírà táwọn kà láyé gbogbo ẹ̀ làwọn ti rí inú tírà làwọn ti ń kà á pé alladhina yutiqunahu pé àwọn tí wọ́n ní agbára àwẹ̀ ṣé tírà ló kọ́kọ́ sọ bẹ́ẹ̀ kálùkùránì ó tó sọ. Àwọn èèyàn máa ń sọ̀rọ̀ tí ò bá làákàyè mu torí pé a ti wá kà nínú tírà lọ́dọ̀ àwọn madhahibul arba'a tí wọ́n máa sọ pé ṣùrútù ṣìyámì májẹ̀mú àwẹ̀ gbígbà náà ni kéèyàn má ṣe nǹkan oṣù wọ́n máa kà á mọ̀. ẹnìyàn gbà pé tírà lòun kà kìí sọ̀rọ̀ ní sọ̀rọ̀ torí ẹni tí ń ṣe nǹkan oṣù ó lágbára kó gbààwẹ̀ láì ṣàárẹ̀. Ẹni tí ń ṣe nǹkan oṣù ó lágbára kó gbààwẹ̀ láì ṣàárẹ̀. Kódà ẹni tí ń fún ọmọ lọ́mú ó wà nù tó lágbára láti gbààwẹ̀ ó sì ń bẹ nínú tí ó lágbára àwẹ̀ gbígbà. ń bẹ bẹ́ẹ̀ lólóyún ń bẹ bẹ́ẹ̀ fẹ́ni tí ń tọ́ ọmọ àwọn yẹn lágbára jura wọn lọ. Àwọn olóyún kan bẹ tán bá ti lóyún ipò tí wọ́n mẹ́wàá wọn nílé gbààwẹ̀. Àwọn akẹ́sì ń bẹ wọ́n gbà tí ó fi parí. Yàpẹ́ ọ̀ranyàn sí ní fún wọn àmẹ́ ní tìtorí tó ń ṣe wọ́n tí wọ́n ní lágbára àtòkún láti lè fi gbà á. Lọ́nà fi ní wa alladhina yutiqunahu àwọn tágbára wọn ò gbé ní tìtorí ìtì kan bóyá ní tìtorí ọgbó àbí ní tìtorí oyún àbí ní tìtorí ìfọ́mọlọ́mú. Lápẹẹrẹ ẹni ó bí bèjì ó wá ń fẹ́ máa fọ́mọlọ́mú ó sì jẹ́nu Ramadan ó sì ṣẹ̀ṣẹ̀ bímọ ọ̀ranyàn láwẹ̀ fún àmọ́ amójúkú lára rẹ̀ pé fidyatu ta'ami miskinin kó máa fáwọn aláìní lóúnjẹ. Ọlọ́run tó wá sọ lọ bẹ́ẹ̀ ó ní wa an tasumu khairun lakum in kuntum ta'lamun. Àmá an tasumu gbogbo àwọn tàà kàálẹ̀ yìí kán gbààwẹ̀ nì khairun lakum òun gangan ló fi ń lóore fún wọn. Ẹ̀gbọ́ kẹgbà náà ní fi ń lóore fún yín la'allakum in kuntum ta'lamuna tẹ́ bá mọ orí tí ń bẹ̀m̀bẹ̀. Ṣẹ̀rí pé áyà yẹn kílẹ̀ kò gbé kú ọ̀ranyàn rẹ̀ ọ̀ranyàn náà ló sì wà àmọ́ arúkúsọ̀ àmójúkúrò láṣẹ fúnrú àwọn èèyàn wọ̀nyẹn. Kẹ́nìkan wá ní Kùránì ò dákọ wọn àìdákọ wọn nínú ayé yìí làákàyè wọn kú a ní mọ ẹni tí ò lágbára kó gbààwẹ̀. Ààrẹ máa júwe ọ́ksà máa júwe pé lágbájá ò lè gbà tó bá ti wà kúróníkà kò ní ìdíkọ́ lọ jẹ́ṣẹ̀ máa sọ yíhun. Ó tún jóyè wá pé ṣáàrù Ramadan oṣù Ramadan yìí la fẹ́ gbààwẹ̀. Unzila fihi al-Qur'anu wọ́n sọ Qur'anu kalẹ̀ mẹ́
hudan linnasi kó máa jẹ́ ìmọ̀nà fáwọn ènìyàn wa bayyinatin minal huda wal furqan. Ó tún wá tẹ̀síwájú ní faman shahida minkumu shahra falyasumhu. Ẹni Ọlọ́run bá tún ní kóṣù náà dé bá láyé tóun náà gan ní oṣù náà falyasumhu. Túláàsì ni fáwọn sàbàbíyà torí póṣù yẹn ti bá aláyé yẹn liyasumhu ó gbọ́dọ̀ gbà. Ó tún padà síbẹ̀ padà. Man kana maridan aw ala safarin, ẹni tí ń bá ń ṣàárẹ̀ nínú àbó wà nínú ìrìn àjò. Fa'iddatun min ayyamin ukhra, kó tún ṣó nǹkan ọjọ́ mi tó fi ṣe ìrìn àjò yẹn tágbára rẹ̀ ò fi gbé ìwà lájò yẹn náà ó sì sọ pé kó má gbààwẹ̀ tó bá lágbára ẹ̀. Tora ara Nẹ́bí tó ṣe ìrìn àjò pẹ̀lú àwọn sahaba al-kiram radiyallahu ta'ala anhum ajma'in, táwọn kan gbààwẹ̀ nínú wọn, táwọn kan fi àwẹ̀ lẹ̀ tí wọ́n gbà, tẹ́nìkan ò sì tanu bú ẹnìkan bí àwẹ̀ tó gbà yẹn Ọlọ́run ò ní gbà, àìgbà tí wọn náà gbà ní Ọlọ́run ó jẹ ọ́ níyà, torí pé ọ̀rọ̀ yẹn ni fún wọn. Ọlọ́run ti ní wa an tasumu khairun lakum in kuntum ta'lamun. Tó bẹ́ kan gbá yẹn lẹ́ lólóore púpọ̀ jù fún wọn, kó lóyún ó gbààwẹ̀ yẹn lólóore jù, kẹ́ni tí ń tọ́ ọmọ lọ́wọ́ ó gbààwẹ̀ yẹn lólóore jù, kárúgbó gbààwẹ̀ yẹn lólóore jù. In kuntum ta'lamuna, tẹ́ bá mọ irú oore tí ń bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àtàǹfààní tí ń bẹ́ẹ̀. Ó ní gbogbo ń ta kálẹ̀ yìí ní ìsìn Ọlọ́run àwọn bá dárúkọ ṣe ẹni tó ń ṣe nǹkan oṣù, kódà agbára tó lè fi gbàwẹ̀ ju tẹ́lòmí tí ó ṣe kankan lọ ní bọ́lọ̀ ti kẹ́lòmí. Èmi rẹ̀ ni tó lóyún ó sì bá wa bẹ̀rẹ̀ Ramadan, ọdún kọ̀ọ̀la lọ́lọ́run sì kádàrá kó bímọ. Kódà ẹni tí mò ń sọ yóò ti kú ní ìsìn kọ́lọ̀ bá wa kẹ́. Ọmọ ìyá wa Suleimanu Alágbo, ìyáálé rẹ̀ gẹ́gẹ́ lẹni tí mò ń sọ yìí, lára àwọn tàjọ mẹ́ lọ dáwà káàkiri gbà náà ni. Ó lóyún ó sì bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn táa fi parí ẹ̀ tó fi wá bímọ ní kangun àwẹ̀ tí wọ́n wá sọmọ yẹn ní Ramadan lẹ́pẹ̀ yìí náà ni. So ìyẹn fi hàn wípé àwọn àfáà tí wọ́n wá lọ lóore wípé ẹni tí ń bá ń ṣe nǹkan oṣù pé kò lẹ́tọ̀ọ́ kó gbààwẹ̀, àwọn àkálẹ̀ ẹ̀wọ̀ ní fún àwọn ẹ̀kẹ́ni tó bá gbà Ọlọ́run ò ní san lẹ́san àwẹ̀ yẹn, pé yóò tún dáràn bíi pé àwọn àti Ọlọ́run ni wọ́n jọ jòkó ṣe mítìnì irú ẹ̀ kí wọ́n ná gbẹ́sẹ̀ lé òun náà làwọn àdísù pàndà. Ṣọ̀bẹ́ kìí ṣe kí mọ̀ pé gbogbo àdísù ní pàndà o, àwọn àdísù kan tó jẹ́ pàndà tí wọ́n wá ń fàlù rẹ̀ ju Al-Qur'an lọ, táwọn àdísù náà ò sì fẹsẹ̀ rinlẹ̀. Kí làdísù ọ̀hún? Àdísù náà ni wípé nu'maru bi qada'i as-sawmi wala nu'maru bi qada'i as-salati. Gbogbo tẹ́ bá ti rí wọ́n lè sọ wípé àdísù míì wọ́n lè sọ wípé obìnrin aláàbọ̀ ẹ̀sìn ni wọ́n sì jáláàbọ̀ làákàyè. Kí wá nìdí tí wọ́n fi jáláàbọ̀ làákàyè nínú ọ̀rọ̀ tí wọ́n kọ kalẹ̀ yẹn? Èmi kọ́ ni mo ń wí bẹ́ẹ̀. Kí náà fi jáláàbọ̀ ẹ̀sìn? Wọ́n ní ń gbò já sí pé tí wọ́n bá ṣe nǹkan oṣù wọn ní kírun, wọn sì ní ṣe kíni, wọn ní gbààwẹ̀. Ẹ pè yàn láláàbọ̀ làákàyè. Ààwẹ̀ tí wọ́n wá torí ẹ̀ pé láláàbọ̀ làákàyè, ẹni tó bá ṣe nǹkan oṣù tán kó gbà padà, ṣé ààbọ̀ ẹ̀sìn wo ní wá ń bẹ fún? Ààbọ̀ làákàyè wo ní ń bẹ fún? Ọlọ́run dá àwọn obìnrin kan làákàyè wọn pé ju tọkùnrin lọ nínú ayé yìí. Ọlọ́run dá àwọn ìyá wa Aisha radiyallahu ta'ala anha, mu'allimatu sahaba, tíṣà ní fáwọn sahaba Ànábì kan, torí pé òun a máa yẹ ọ̀rọ̀ wò, yóò sì máa ní kò rí bẹ́ẹ̀, yóò sì máa fa Al-Qur'ani ti bọ́, tí ó máa ṣe àwọn ọkùnrin níṣekúṣe. Ṣé ó wá láàbọ̀ làákàyè? Ìyá wa Màríàmà ṣáláàbọ̀ làákàyè ni,
wọ́n láàbọ̀ làákàyè Ọlọ́run ò fọ́kùnrin nínú súra náà Al-Qur'ani kò fún wọn ní súratul rijal ó fún wọn ní súratul nisa tó fi ṣàdáyẹn rí àwọn obìnrin lọ́tọ̀ kéèyàn lè máa ṣe pàtàkì tó lọ́dọ̀ Ọlọ́run. wọ́n ní àbọ̀ làákàyè ní làákàyè Àsíyà ìyàwó Fíráúnà ló dájú tọkọ rẹ̀ tó jọkùnrin lọ. Ọlọ́run ní máa pín làákàyè èèyàn kọ́. Ara àwọn obìnrin tí wọ́n pín làákàyè nínú ayé, ara àwọn obìnrin tí wọ́n di president láwọn ìlú ńlá tí wọ́n ń pàṣẹ ayé. Angela Merkel ní Germany ń bẹ̀ ní ó ṣe president. South Africa yà yìí àbí kí lórúkọ Liberia àbí kí lórúkọ rẹ̀ ìyá kan Sally kan báyìí òun náà ṣe. Tààrà àwọn obìnrin tí wọ́n ń darí àwọn ìlú tó tóbi jù ní ayé àti róbìnrin náà tó darí British. Ọba tó lágbára jù láyé lónìí obìnrin ni. Tàbọ̀lákàyè ni wọ́n ní kò sọ̀rọ̀ ń bẹ̀. Àdísù tí àwọn àfáwà mú dání tí wọ́n máa ń sọ pé obìnrin ò gbọ́dọ̀ gba ọ̀rẹ́ tí bá ń ṣe nǹkan oṣù torí pé kò lẹ́tọ̀ọ́ fún rárá, kò sí tó jọ bẹ́ẹ̀. Àdísù yẹn náà ni wípé kunna nahidu fi ahdi rasulillah, wọ́n láwọn máa ṣe nǹkan oṣù lásìkò Ànábì. Wọ́n wá sọ pé fanu umaru bí qada isawm, wọ́n wá máa pa wá láṣẹ. Ẹ máa gbọ́ o, wọ́n máa ń pa wá láṣẹ. Ó ní pé thumma àdísù tá ń sọ yàdúsù yàwó Aisha radiyallahu ta'ala anha, ó ní kunna nahidu ala ahdi rasulillah. Ṣé ẹ̀mẹ̀ pọ́rọ̀ tí ń sọ yìí kìí ṣojú Ànábì ni wọ́n ṣe sọ, lẹ́yìn tá Ànábì ò sí láyé mọ́ ni wọ́n sọ̀rọ̀ yìí. Wọ́n ní yàwó Aisha ní kunna nahidu ala ahdi rasulillah, àwa máa ṣe nǹkan oṣù lásìkò Ànábì. Ìyẹn fi hàn pé nígbà tí ń sọ̀rọ̀ yìí lẹ́yìn tá Ànábì ò sí mọ́ ni. Ó ní fanuhumaru bí qada isawm, wọ́n máa pa wá láṣẹ. Báwọn àfáà tí máa sábà tù wọ́n ní wọ́n máa pa wá láṣẹ ká máa san ààwẹ̀ padà. Wala nuhumaru bí qada is-salat, àmọ́ wọn kì í pa wá láṣẹ ká san ìrun padà. Hadithun ni da'ifun, kò fẹsẹ̀ rinlẹ̀ bí tí ń wò mọ́. Kí ló sì fà ní wípé wọ́n ń pe àfáà wa kan ní Ma'mar. Ma'mar yìí wà isnadun da'ifun, isnadu tó lẹ́ni. Òun nìkan ló wá dágbà àdífù yìí wá ní bó ti wá yìí. Àwọn àmì ìgbà wá o, àmọ́ àlékún wípé wọn kì í pa wọn a máa pa wá láṣẹ ká san àwẹ̀ padà, kò sí nínú àdífù yẹn. Ẹ gbọ́ mi yé, wọ́n máa ń pa wá láṣẹ ká máa san àwẹ̀ padà, kò sí lára àdífù yẹn. Àfáà wa Ma'mar yìí òun nìkan ló wá dá wá pẹ̀lú gbólóhùn yìí nínú gbogbo àwọn tí wọ́n gba àdísù wá. Huwa isnadun da'ifun, ìsìnádù rẹ̀ sì lẹ ibi tí wọ́n ṣàfitì ọ̀rọ̀ sí tí ó lóun ti gbọ́, mo gbọ́ lọ́dọ̀ lágbájá, ó gbọ́ lọ́dọ̀ tàmẹ̀jú, ìsìnádù yẹn lẹ. Ó lẹ débi pé al-Imamu al-Bukhari rahimahullahu ta'ala tí wọ́n fi sọ fún wa tá a bá lọ katira kan tí wọ́n ń pè ní Sha'bul Iman lil Imam al-Bayhaqi. Wọ́n sọ fún wa mẹ́ àfáà wa al-Bukhari tí àwọn àfáà súnnà gbà pé òun aládìísù àgbà, kódà òun gan ni Rabbul Muhaddithina, ọlọ́run àwọn aládìísì. Al-Imam al-Bukhari sọ fún wa bẹ́, wọ́n ní ma a'jabu haditha Ma'mar an ghayri dhuhri fa innahu la yaqadu yujadu fihi hadithun sahihun. Àdísù tí gbogbo ayé gbójúlé tí wọ́n ń sọ yí pé obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù kò lẹ́tọ̀ọ́ kó gbààwẹ̀, Ànábì ò sọ bẹ́ẹ̀ rí láyé. Ààrá ya Kùránì kan tó sọ bẹ́ẹ̀, ààrá dísù Ànábì kan tó sọ bẹ́ẹ̀. Èyí tó gbé dání yẹn pàndání. A kàn ń ba ẹ̀sìn jẹ́ mẹ́ni tí ó ṣẹ̀jìn lọ́wọ́. Kí ló sì fa ni pé a ti sọ Kùránù dọ̀tá wa. Tọ́lọ̀ ń dẹ̀ ń sọ fún wa pé tó bá dọjọ́ alìkìyàmà, nígbà Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní bá wa wí, tọ́rọ̀ bá ń délẹ̀ níwájú Ànábì
tọ́rọ̀ bá délẹ̀ tán tán Nábì ó padà sọ ní pé inna qawmi ittakhadhu hadha al-Qur'ana ma'jura ìrẹ́ Ọlọ́run ọba mi ò ṣọ́ra àwọn ọmọlẹ́yìn mi tó rán mi sí wọ́n ti pa al-Qur'ani tì. ó mẹ́ Suratul Furqan ló wà ibi ó sì wà ibi tí ó jìnà ní torí pé àdísù la fẹ́ yẹ̀wò lónìí tó bá bá mi wo Suratul Furqan ó rí pé Ọlọ́run tó ní wá ò fi wá lẹ̀ nígbà kankan kò fẹ̀sìn rẹ̀ lẹ̀fẹ́ nìkankan òun ní rúlù nǹkan rẹ̀ tí ó ti rí Suratul Furqan ó rí pé Ọlọ́run bá mi ń sọ̀rọ̀ mbẹ̀ Masha Allah nínú Suratul Furqan yìí ka aya 30 tàbí 29 ọ̀rọ̀ tó sì débẹ̀rẹ̀ o àwọn yóò máa jẹ̀ka níwájú Ọlọ́run dáa ó mẹ̀ ṣe o òun kábàámọ̀ ọ̀rọ̀ òun ló dàrú báyìí bọ́n bá ti mọ̀ kóhun tẹ̀lé lànà tá Nábì là kalẹ̀ níjọ́ tí ń bẹ láyé tọ́lọ̀ ń fẹ́ràn tí ń ṣe al-Qur'an ẹni yóò a máa sunkún yóò máa ké yóò máa ní laqad adallani ani dhikri olórí ibú kan ló ṣì mí lọ́nà kúrò lórí al-Qur'ani wí tó sọ tọ́lọ́run bá fi rán Nábì ba'da idh ja'ani lẹ́yìn al-Qur'ani ti dé wá bá mi wa kana ash-shaytanu lil-insani khadhula torí pé ṣètọ́nù tẹ́rí yẹn èrèkèrò fún ọmọ ènìyàn ẹ̀tàn ni ẹni yóò mẹ́ sunkún jọ́nà Ọlọ́run yóò mẹ́ ya'adu adh-dhalimu ala yadayhi ọjọ́ tí alábòsí yóò mẹ́ gé kajẹ tí ó mẹ́ káwọ́ mẹ́rí tí ó mẹ́ sọ pé ya laytani ó mẹ́ sí lára mi ittakhadhtu ma'a ar-rasuli sabila mbá ti mọ̀ tí mbá ti lè jásí pé Ànábì Muhammad ní mẹ́ tẹ̀lé ya waylata laytani ẹ wá worú òfò àdánù tí ó bá mi lamu attakhidhi fulanan khalila tí mbá sì ti mọ̀ kí n má tẹ̀lé lágbájá kí n má mú lọ́rẹ̀ kí n má mú láláṣẹ torí pé kí ni laqad adallani ani dhikri ba'da idh ja'ani lẹ́yìn tí mo kàn tí ń bẹnu al-Qur'ani tó dé ti gbọ́ mi òun ló ṣì mí lọ́nà kó mẹ́ ẹkún táwọn èèyàn mọ̀ sọ lálẹ́ kìámà nìyẹn tá Nábì ó bá wá sọ̀rọ̀ Ọlọ́run ní tí ó sọ ní pé wá qala ar-rasulu Ànábì ó wá sọ yín pé ya Rabbi ìrẹ́ Ọlọ́run bá mi ó inna qawmi ittakhadhu hadha al-Qur'ana ma'jura wọ́n láwọn ọmọlẹ́yìn mi wọ́n ti pa Kùránì tì wọ́n ti yan Kùránì lódì wọ́n ti mú Kùránì lọ́ta òun ló sì ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́ nìsìn níjọ́ Ànábì sì ń bẹ láyé ó ti sọ di gàdàgbà ó ní la taktubu anni siwa al-Qur'an gbogbo ní tẹ́ bá gbọ́ lẹ́nu mi ẹ má kọ nǹkan kan lẹ̀ yàtọ̀ sí al-Qur'an nìkan ó ní wa man kataba anni ghayra al-Qur'an falyamhahu bẹ́ẹ̀ yẹn bá ti kọ nǹkan mi lẹ̀ tó gbọ́ lẹ́nu mi tó yàtọ̀ sí al-Qur'an kó lọ parẹ́ gbogbo wọn sì lọ parẹ́ l'Ànábì wá kú tán Abubakar kí wọ́n nílọ ẹ má kọ́ o bẹ́ẹ̀ yẹn bá ní kó parẹ́ o kábùbákàrí ó tó kú ó banújẹ́ lórí 100 tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó sì dáná sun Umaru náà ṣe bẹ́ẹ̀ òun náà dáná sun títí ẹ̀ kò jó gbérí kódà níjọ́ tí ń bẹ láyé kò fẹ́ gbọ́ kẹ́nìkan máa sọ pé qala rasulu Ànábì sọ pé tó fi kí afáwa Abu Hurairah nílọ̀ nínú kó dákẹ́ níbi ìmọ̀ sọ pé òjíṣẹ́ Ọlọ́run sọ pé aoláwùlẹ̀ ẹ̀kọ́ nẹ́kẹ́ behardi daus tàbí kí n dẹ́ padà sábúlé yìí ní daus bẹ́ẹ̀ náà ló sọ fún àfáwà Káàbùl Ahbar ẹ gbọ́dọ̀ dákẹ́ àdísì tàbí kí n dẹ́ padà sí kọ́rtọ̀ wọ́n sì dákẹ́ rẹ̀ Umaru lọ tán wọ́n tún gbé àwọn agenda yẹn gbé jáde torí pé programu tí àwọn ọ̀tá ìsìláàmù níjọ́ náà ni pé la tasma'u li hadha al-Qur'ana walghaw fi ẹ má máa tẹ́tí sí al-Qur'ani tí wọ́n bá ń ka tọ́mà tí ń ka walghaw fi ẹ máa fẹnu bàjẹ́ ẹ máa kàndẹ́mù ẹ̀
lónìí tẹ́ bá ń ka alkùránì fún mùsùlùmí yóò máa bẹ̀rẹ̀ kí láwọn àfáà sọ lórí ẹ̀ ẹjá kó ń fi alkùránì náà kí láwọn àfáà sọ. ẹgbọ́n la tasma'u li hadha alkùránì gbọ́dọ̀ tẹ́tí sí kùránì mọ́ prógrámù àjẹ́ndà táwọn ọ̀tẹ́ẹ̀sí nínú yẹn tọ́lọ̀ fi wá kí ànábì nílọ̀ wípé eré ànábì lan tarda ankal yahudu wala nasara yahudi àti nasara wọn ní gbàtí wà ànábì àtàtàtàbà millatahum àfi tó bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ronú wọn àti rorí wọn. kúl máa sọ fún wọn yí pé hudallahi huwal huda alkùránì tọ́lọ̀ wọn bá fi rán mi òun gẹ́gẹ́ ni mọ̀nà. ọlọ́run wá ní walain ittaba'ta ahwa'ahum tó bá tẹ̀lé fẹ́ẹ́nú wọn lan tarda ankal yahudu wala nasara hatta tattabi'a millatahum nílà yẹn ìrònú wọn ìfẹ́ẹ́nú wọn wíṣì sí wọn. ó wá ní lain ittaba'ta ahwa'ahum tó bá tẹ̀lé àwọn ìfẹ́ẹ́nú wọn ba'da alladhi ja'aka minal ilmi lẹ́yìn tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún ọ sínú alkùránì yìí ma laka minallahi min waliyyin wala nasirin níjọ́ tọ́lọ́wọ́n bá gbébinú dé ẹnìkan tí ó gbà ọlẹ́ òsì o ẹnìkan tí ó sì tú ọlẹ́ ń ya ọlọ́run òsì ànábì ọlọ́run tún máa lérí ìyà sánàbì rẹ̀ níbi iṣẹ́ rẹ̀ ṣírú ànábì yẹn ní wàá fọ̀rọ̀ ọlọ́run ṣeré. gbogbo ń tàn ànábì pa wá láṣẹ níjọ́ tí ń bẹ láyé àwọn ọ̀tá ìsìláàmù ń gbà ànábì dé wọ́n padà wá gbé kábìlì àbár yahudi lòun òun náà wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn mùsùlùmí ní kéwú lẹ́ni tó yẹ káwọn mùsùlùmí máa kọ́ ń kéwú wọ́n a máa gbé tó wà nù tíra wọn ó máa gbé wá sínú islam. àdíìsì ni wọ́n wá mú dání pé núhù marubi kọ̀dọ̀ ìṣàwòmí wọ́n máa pa wá láṣẹ ká máa sun àwẹ̀ padà wàlánù marubi kọ̀dọ̀ ìṣọ̀láàtì wọn kì í sì pa wá láṣẹ ká ṣe kí ni o ká san ọ̀run padà. nígbà èmi ó sì tú tó ń dẹ lómi láàmú ní pé wọ́n pa wá láṣẹ ká máa gbààwẹ̀ àmọ́ wọn pa wá láṣẹ ká máa ṣe kíni ká máa kírun torí kẹ́límẹ́tù kọ̀dọ̀ gbogbo bí Ọlọ́run ti ló fún ìbádà láyé ìbádà tí èèyàn ṣe tó parí ẹ̀ ìsákúdí àti sọ̀látù fantashiru fil ardi wa idha qadaytum manasikakum fazkurullaha Ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ káwákò mẹ́ àdísù yẹn pàndání àdísì tí wọ́n mú wáyìí pé la nuhmaru bi qada'i salati hadithun da'ifun torí pé al-imam al-Bukhari ó sọ nípa àfáà tó gba àdísì yẹn wá tó ní gbólóhùn méjèèjì yẹn nínú pé nuhmaru bi qada'i sawmi wala nuhmaru bi qada'i salati wọ́n máa pa wá láṣẹ ká san àwẹ̀ padà àmọ́ wọn kì í pa wá láṣẹ ká ṣe kí ni o ká san ìrun àfáà tó dágbà àdísì yẹn wá wọ́n ń pè ní Ma'mar isnadun da'ifun débi pé al-imam al-Bukhari tó jẹ́ rabbul muhaddithina ibi mo ti lọ nìyẹn ó wá sọ nípa àfáà yìí wípé ma a'jabu haditha Ma'mar an ghayri dhuhri ó ní gbogbo àdísù tí Ma'mar bá gbà wá èmi èé tí ẹ kàákún èmi èé rí sí nkankan an ghayri dhuhri tó bá ti yàtọ̀ sí èyí tó bá gbọ́ lọ́dọ̀ al-imam Zuhri ó ní nítorí kíni fa innahu la yakadu yujadu fihi hadithun sahihun ó nítorí kíni la yakadu yujadu fihi hadithun sahih ó súnmọ́ kẹ́ẹ̀mẹ́rí ọ̀rọ̀ kan tí ó tọ̀dọ̀ rẹ̀ jáde tó lálàáfíà hadha ma qala al-imam al-Bukhari imam al-muhaddithin wa rabbul muhaddithin ọba àwọn aládìísì ọlọ́run wọn ẹni tó ń gbádìísì wá tó ṣe pé òun ló dá ìfìràdù ẹ̀ wá ìdí Imam Bukhari sọ pa rẹ̀ nù ni ó wà nù Shu'abul Iman afáwa Ibn Khuzaymah rahmatullahi alayhi àwọn wá ní sami'tu Yahya ibn Ma'in yaqul wọ́n láwọn gbọ́ lẹ́nu àfáwà Yahya ọmọ Ma'inu tí ń sọ wípé Ma'inu Yahya yìí náà lára àwọn àfáà tí wọ́n kọ́ al-Imam al-Bukhari ní kéwú ni wọ́n wá ní idha haddathaka Ma'mar anil Iraqiyyin
fakhafu aw fakhafahu tí àfáwà Ma'mari tó bá sọ ọ̀rọ̀ fún ẹ látọ̀dọ̀ àwọn ará Iraki ya mọ́rọ̀ náà kó yá fi pamọ́ tàbí kó yá sá fún illa an ad-Zuhri àyàfà díìsù tó bá wá látọ̀dọ̀ Zuhri gẹ́gẹ́ bí al-Imam al-Bukhari bó ti sọ nípa àfáà Ma'mar pé ma àjábú haditha Ma'mari an ghayri ad-Zuhri fa innahu la yakadu yujadu fihi hadithun sahih torí pé ní rádìsù kan tó lálàáfíà tí ó tọ̀dọ̀ Zuhri tí ó tọ̀dọ̀ Ma'mar wá àmì ìtẹ́ báyìí lọ́dọ̀ Zuhri ọ̀rọ̀ tí Imam Bukhari sọ yẹn náà ni àfáwà Ibn Khuzaymah náà wá sọ tá a bá lọ ka Tarikhu Ibn Abi Khuzaymah àwọn náà ní idha haddathaka Ma'mar anil Iraqiyina fakhafhu tí Ma'mar bá sọ àdìsù kan fún ọ tó wá látọ̀dọ̀ àwọn alálẹ̀ Iraki ya sáfà dìsì náà kò sì rí apá fún ya gbàgbére mọ́tí ẹ̀yẹ́wò illa an Zuhri àfi tó bá jásí pọ́rọ̀ yẹn ọ̀dọ̀ àfáwà Zuhri ló ti jáde wa Ibn Ta'us àtàfà kan tí wọ́n pè ní Ibn Ta'us ó ní fa inna hadithahu anhuma mustaqim torí àdísù yẹn àdísà Ma'mari yẹn tó bá gbà wá lọ́tọ̀dọ̀ àwọn méjèèjì mustaqim àdísù tó lálàáfíà tí ó bá ti sáwọn méjèèjì tó bá lọ ń gbọ́rọ̀ kan Imam Bukhari ní la yakadu yujadu fi hadithun sahih lè rí kó sọ̀rọ̀ tó lálàáfíà tó bá jẹ́rọ ni ajá sí pé Imam Bukhari ní parọ́ kìí ṣe mi ó ní fa amma al-Kufa wal-Basra fala àmọ́ tó bá yẹ kó lọ́dọ̀ àwọn ará Kúfà ni àtàwọn Basra kò sí láì fi ń bẹ̀ so ìyẹn lọ bẹ́ẹ̀ afáwà Abdurrazzaq tafarrada Abdurrazzaq bi hadha al-lafz am Ma'mar afáwà Abdurrazzaq náà àwọn náà dámú ọ̀rọ̀ yìí wá látẹnu àfáwà Ma'mar wa Abdurrazzaq la yuhtajju bihi Abdurrazzaq yẹn kò sí nínú ẹni tí wọ́n máa fọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ rí lọ́dọ̀ àwọn àfáà aládìsì àdìsù kan táwọn àfáà mú wá nìyẹn tí wọ́n fi jẹ́ kí gbogbo ẹni tí ó gbààwẹ̀ tó jẹ́ múmìnà kó ráwẹ̀ gbà wọ́n á nítorí pé ń ṣe nǹkan oṣù àdìsì míì tí wọ́n tún mú wá náà ni wípé àdìsù ẹyọ kan náà tó tún mú wá ó wá látọ̀dọ̀ Abi Salama ana Abi Salama bun Abdurrahman annahu sami'a Aisha ọ̀dọ̀ Aisha nìyẹn náà ló ti wá jàpútà ọkọ̀ yẹn náà ọ̀dọ̀ yàwó Aisha ló ti wá tó ń jẹ́ ìyàwó Ànábì wọ́n láì ó sọ wípé in kana la yakuna alayya siyamu min Ramadan fama astati'u asumuhu hatta ya'tiya Sha'ban ẹ̀rí pọ́rọ̀ eléyìí òun tó yàtọ̀ ó ní bó ti ẹ̀já sí pé ààwẹ̀ a máa wà fóhun nínú oṣù Ramadan tóhun ò tí ní lágbára àti gba àwẹ̀ náà títí tí Ṣàbánù ó fi dé tẹ́ bá wo àdísù tá mú wáyìí kò sí ní tó jọ mẹ́ wípé káyìn tí ń ṣe nǹkan oṣù mọ́ gba àwẹ̀ lára eléyìí tàkà yìí ó ń sọ wípé táwẹ̀ bá bọ́ mọ́ òun lọ́wọ́ ó lè jẹ́ àárẹ̀ ó lè jẹ́ pẹ̀lú nǹkan míì òun lè má lágbára àti gbà tí tó fi di Ṣàbánù kóhun ó tó ṣe kíni tóhun ó fi san padà àmọ́ tó yé wa ní pé Ọlọ́run ní faman kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run bá ń pààrà al-marad wa safar ó pààrà ọ̀rọ̀ ẹni tí ń ṣàárẹ̀ ó pààrà ọ̀rọ̀ ẹni tó wà lárajò wa lam taskuru al-haid kò tiẹ̀ mẹ́nu bá ń tán pè ní haid rárá nínú hadithu tí wọ́n máa mú wá náà ni hadithu àfáwà Ali bin Mas'ar an Sa'id بن أبي عروبة عن قتادة هم عادة على عدوية أن مرأة ولا ربينك ولو سألت عائشة ولو بيري لدو يا عائشة أتقضي الأحد الصلاة إذا تقرأ ìjẹni tí ń ṣe nǹkan oṣù
ṣó ó lè kírun padà nígbà tọ́lọ́run bá ní kí nǹkan oṣù rẹ̀ tán tí ò ṣe mọ́ tó dáwọ́ dúró. Aisha wá bi léèrè yìí pé aharuriya to anti, aruriya ni wọ́n ní, aruriya yẹn àwọn khawariji ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ó wá ní kọ̀dí kùnà nahidu ala ahdi rasulillah. Aisha ni a máa gbá àwọn máa ń ṣe nǹkan oṣù lójú ayé Ànábì o fún mẹ́nàkò. Wọ́n ló sọ pé bẹ́ẹ̀ a sì máa mara tàbá ti wá ṣe tán fàyàmúrù náà bí kọ̀dọ̀ ìṣọ́ wọ́n máa pa wá láṣẹ ká ṣe kí ni o pé ká dáwẹ̀ padà wọ́n láyà àmúrù náà bí kọ̀dọ̀ ìṣọ́ láti wọ́n ní pa wá láṣẹ wípé ká má ṣe kí ni o ká san ìrun. ṣọ́rá di ìṣù eléyìí náà òun náà lálàáfíà. èyí tí ó lálàáfíà ni pé máa wo àdísù yẹn Aliyu ibn Mus'ab an Sa'id ibn Abi Uruba an Qatada an mahadata al-adawiyya. Sa'id ibn Abi Uruba yẹn wọ́n jó yé wa pé lam yasrah Sa'id ibn Abi Urubata wala Qatadata bis-sima'i fi ayyi riwaya. Ṣọ́n pé Qatada ni wọ́n mú wá, wọ́n wá ń sọ fún wa pé Sa'id ibn Uruba yẹn àti Qatada yẹn ọ̀rọ̀ pa wọ́n pọ̀ débi pé tí ó wà lóhun gbọ́rọ̀ ní ẹnu rẹ̀. A ṣàlàyé lórí ẹ̀ dáadáa sí. Ọgbọ́n tí mo sọ, Sa'id ibn Abi Uruba tó mú ọ̀rọ̀ yìí wá tó lóhun gbọ́ lẹ́nu Qatada yẹn. Àwọn àfáà ní kò láǹfààní kó gbọ́rọ̀ lẹ́nu àfáà Qatada tí ó fi wá máa sọ̀rọ̀ Qatada. Nínú àdísù tí wọ́n tún mú wá, ṣàwọn pé àmádìsù yẹn wá, a máa padà wá máa ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀. Náà ni àdísù Aliyu ibn Mus'ab, Aliyu ibn Mus'ab, aw Mus'ir, an Ubaydah, an Ibrahim, an al-Aswad, an Aisha qalat. Ìyẹn náà láìṣà sọ yìí pé kunna nahidu ala ahdi rasulillah. Àwa máa ṣe nǹkan oṣù lójú ayé Ànábì thumma naquru lẹ́yìn náà tá bá wá mara tá parí ẹ̀ fa ya'muruna bi qada'i siyami yóò pàṣẹ fún wa ká gbààwẹ̀ wala ya'muruna bi qada'i salat kò ní pa wá láṣẹ bí ká ṣe kíni o ká san àwẹ̀ ká san ìrun padà. Àwọn àfáà náà tún jẹ́ yìí pé Abidatu tí wọ́n ń sọ yẹn wà Abidatu bunu Mu'attib tí wọ́n ń pè ní Abu Abdul Karimi al-Khawfi ad-Darir òun fún rẹ̀ da'ifun la yasihu Abida yẹn. Tó bá dẹ̀wó wọ́n ní àdísù Aliyu ibn Mus'ir a ní Ubayda a ní Ibrahim. Ubayda yìí ó ti wà fọ́ltì da'ifun tí wọ́n ní waqtalata bi akhirati min ath-thamina ló fi já sí pé mẹ́làú fil Bukhari èyàn ò lè rí àdísù rẹ̀ kankan nínú ọ̀dọ̀ àfá Imam Bukhari siwa mawdi'i wahid kọjá ayẹyọ kan péré, ayẹyọ kan náà fílà àdọ́hí lórí ọ̀rọ̀ ẹranléyá. Gbogbo àdísì ẹ̀ tó kù tó fi já sí wípé àwọn àfá yẹn gbà wípé àdísù rẹ̀ yóò matruk. In táwọn èèyàn máa sá fún pé eléyìí ó sọ̀rọ̀ rárá téèyàn lè máa fi ṣẹ̀sìn, eléyìí ṣókí díẹ̀ lèyíhun nínú ọ̀rọ̀. Ẹ jẹ́ ká wá sórí àdísù Aisha gangan. Báwo làdísì yẹn ṣe wá? Ṣàgbé aláwọn tí wọ́n mú wà ní kìí sọ̀rọ̀ Ànábì torí pé ó wà fọ́ltì, ó ti kíra lè pé kò lálàáfíà kò sì fẹsẹ̀ rinlẹ̀. Wá gbọ́ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ Aisha ká tó wá padà wá lọ sọ ọ̀nà tí àwọn ti bẹ̀ yẹn tí wọ́n fi lọ. Amma hadha al-Adawiyya látọ̀dọ̀ àfọwà Ma'adha al-Hadawi ìyà pé ó ní anna mar'atan sa'alat Aishata wọ́n lárábìnrin kan wá báyà wa Aisha máa gbọ́ o àdísù tí wọ́n fẹ́ kà yí gangan ni mo fẹ́ mú wáyìí. Tọ̀hún yẹn wọ́n ti há di tí ò sí ń bẹ̀ mọ́. Kí làdísù náà? Náà ni wípé arábìnrin kan wá bí ìyá wa Aisha léèrè wípé àtàkùdí ihdana as-salata hayyana mahidaha. Ẹ máa gbọ́ ò. Ìjẹ́ ẹni obìnrin ló wá béèrè ọ̀rọ̀ pé ìjẹ́ nìkan nú wá lè máa kírun
lásìkò tí ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣe pé ọ̀rọ̀ ọ̀run ni wọ́n ń sọ mẹ́ lọ́hun yẹn wọ́n lọ jó ọ̀rọ̀ ààwẹ̀ mọ́ ta láwọn àfáà tí wọ́n ṣe ìfìràdù pẹ̀lú ẹ̀wà Aisha wá ní àhàrúríyá ant Aisha wá ní qad kanat ihdana nahidu kó wa náà la máa ń ṣe nǹkan oṣù lójú ayé òjíṣẹ́ Ọlọ́run thumma la tu'maru bi qada'i ay as-salat kìí sí ipa wá láṣẹ ká sọ̀run padà ọ̀rọ̀ àwẹ̀ òsín bẹ̀. Àdísù eléyìí tá ń kà yìí àfọwà Abu Dawud gbà wá At-Tayalisi tí yàn bá lọ ka volume 3 wọn látọ̀dọ̀ àfọwà Shu'ba àfọwà Ahmad gbà wá nínú Musnad wọn so àfọwà Abdurrahman ibn Mudi ó wá lọ́dọ̀ wọn látọ̀dọ̀ àfọwà Ad-Darimi nínú Sunan wọn Sa'id ibn Ar-Rabi' àwọn náà wá wọ́n gbà wá Muslim nínú Sahihu tí wọ́n tàbá lọ́ka At-Taharatu am Muhammad ibn al-Musanna am Muhammad ibn Ja'far Gundar kulluhum gbogbo àwọn tá sọ yìí At-Tayalisi wa Ibn Mudi wa Sa'id wa Gundar an Shu'ba látọ̀dọ̀ Shu'ba ló ti wá gbogbo àwọn tá kálẹ̀ ṣe pé aṣọ àwọn tírà tó gbà wá ní ìsìn ó wà ní Sunan Abi Dawud ó wà ní Musnad Ahmad tí ó sí numaru bi qada'i as-sawmi wala numaru bi qada'i as-salat torí pé síyádà ni wọ́n fi kún àdísì yẹn ni ẹ̀ sì padà gbọ́ àfáà tó sọ pé wọ́n fi kún tẹ́bá lọ ka Sahih Muslim in bẹ́nu Sahih tí wọ́n tabaka Tahara عن أبي الربيع الزهراني عن عماد بن زيد كلاهما شعبة وحماد عن يزيد أبي الأذاري الضبعي القسام الرشكي حديث يبقنا أفاوى إسحاق بن رهاوي أولا أقبوان مسند تابلو كفلوم تري أفاوى عبد الوهاب الثقفي lọ́dọ̀ wọn làdísù yẹn ti wá bẹ́ẹ̀ náà àfáwà ahmedu gbà wá ní musnadu wọn an Ismail bono iliya wà Darimi àwọn náà gbà wá nínú sunanu ti wọn an Abis an-Nu'man an Ahmad bono Zaid wà Muslim nínú sahih ti wọn náà nínú kitabu Tahara an Abi Rabi az-Zahrani wọ́n ṣe ń gbà wá nìyẹn pẹ̀lú ọ̀rọ̀ tá a mú wá yẹn kí lọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà ni wípé arábìnrin kan wá bá yàwó Aisha ó ní àtàkùdí ihdana salata ayyama mahidaha ṣe bá ti wà yí ta bá ń ṣe nǹkan oṣù ṣá lè máa kírun ló bí ká Aisha béèrè pé àrùríyàtò ant ṣe khawariji ni wọ́n ni ẹniyàn wá jẹ́ kó yẹ pé rárá o òun kàn béèrè ni o Aisha wá dá lóhùn pé kánẹ́tì ihdana nahidu ala adi rasulillah al-hadith gangan rí èyí tí bí ní àgbélẹ̀rọ ni torí pé wọ́n lọ hajj ẹmọ́ ni àfáà tó ní wọ́n hajj ẹmọ́ ẹgbọ́n ní ìsìn kéèsè mi Aisha ni a máa ń ṣe nǹkan oṣù lójú ayé Ànábì thumma la tu'maru bi qada'i yani as-salat wọn kì í pa wá láṣẹ ká sọ ìrun padà wọn èyí sì pa wá láṣẹ ká kírun lásìkò náà bá dìísù yẹn ṣe wá ẹ̀rí pé mo mú wá mo ní ó wà lọ́dọ̀ àfáwà Abu Dawud ó wà ní Musnad àfáwà Ahmad ó wà lọ́dọ̀ Sahihu Muslim bẹ́ẹ̀ náà ta bá lọ sínú kitabu Tahara an Abi Rabi' az-Zahrani ó wà ń bẹ̀ àfáwà Ishaq ibn Rawi ó wà ní Musnad tiwọn náà ó wà ní Musnad Ahmad an Ismail ibn Iliya ad-Darimi ó wà ń bẹ̀ lọ́dọ̀ àfáwà Darimi nínú súnánù wọn so bó ṣe wà lọ́dọ̀ àwọn àfáà inú ẹ̀nà Ayyub kódà ó wà lọ́dọ̀ àfáà Ar-Razzaq as-San'ani ẹ̀nà Amr ibn az-Zurara an Ismail ibn Iliya wa Abdurrazzaq as-San'ani fi musannafihi tàfáà San'ani bẹ́ẹ̀ náà amma amarin
khamsatuhum Ma'maru yìí náà tó lọ fi àfikún kún àdíìsù yẹn òun náà wà nú àwọn tí wọ́n jọ gba ilé tí ò sẹ́nìkan tó bá gbà ti bẹ̀yẹn wá lọ́dọ̀ ẹnìkan náà ò gbọ́ mi yé lọ́dọ̀ àfáwà Abdurrazak As-San'ani nínú Musannaf fún wọn tó bá lọ ka volume 1 ó rọ̀rọ̀ tí mo ń sọ yìí Ma'marin khamsatuhum òun ló kárùn wọn Abdul Wahhab wa Ibn Ilyah wa Hammad wa Wahib wa Ma'mar àwọn márùn ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin àdísù tí wọ́n gbà wá ní òun nìkan ló wá dáyà lọ́tọ̀ tó sì já sí pé Ma'mar yìí náà ani Ayyubu ani Abi Kilaba kilahuma Yasidu Rashki wa Abu Kilaba amma adati bihi هذا الحديث المشهور بهذا اللفظ حديث يgbajúmọ̀ pẹ̀lú gbólóhùn tawi وهو حديث صحيح òun gangan ló lálàáfíà gẹ́gẹ́ bí àfáwà al-Imam at-Tirmidhi bí wọ́n ṣe sọ fún wa pé هذا حديث حسن صحيح حديث yìí ló lálàáfíà tó sì dá wọ́n wá ní حديث ما هذا Qatada amma hadha an Aisha yẹn qad tabi'ahuma alayhi àwọn tí wọ́n tẹ̀lé lórí ẹ̀ Qatada bun Dahama as-Sudusi al-Hafiz illa anna fi ba'di turkihi ziyada láwọn ọ̀nà tádìsì yẹn gbà wá àlékún wà ń bẹ ló fi já sí pé ní rọwà Qatada ló gbọ́rọ̀ yẹn wá ó wá ní addathatni Muhadhatu pé Muhadhatu ló sọ fún mi pé anna mura'atan qalat li Aisha pé arábìnrin kan sọ fún ìyá wa Aisha wípé atayizi ihdana salataha idha ta'urat ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ fẹ́nìkan nínú àwọn tá ṣe nǹkan oṣù tá bá parí ẹ̀ ká wá kírun tí tá jẹ́ nìkan kí padà Aisha ní àrùríyàtò àǹtì ìbéèrè kan yẹn náà ni ó wá ní wà kunna nahidu ma annabi àwa máa ṣe nǹkan oṣù tá sì wà pẹ̀lú annabi fala ya'muruna bi kí pa wá láṣẹ ká kírun padà tá bá parí ẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ ò ṣe kíni kò sí ńbẹ̀ àwọkọ́ láti tàbí ń bòmí Aisha máa sọ pé fala naf'aluhu àwa kìí ṣe bẹ́ẹ̀ nínú riwaya mi yóò ní qad kunna nahidu fi ahdi nabi àwa máa ṣe nǹkan oṣù lásìkò annabi lóòtọ́ thumma nat'u lẹ́yìn yẹn tá sì ṣe mara fala ya'muruna bi qada'i salati kò sí ní pa wá láṣẹ ká sànrún padà hadith tó lálàáfíà nù tó bá lọ Musnad Imam Ahmad ó bá mẹ́ gbọ́ mi ó bá ń bẹ́ bẹ́ẹ̀ náà ó bá nú Sahihu Muslim ó bá nú Sahih Bukhari tàdísì yẹn wá bẹ́ẹ̀ ó mẹ́rin lọ́dọ̀ àfáwà Ahmed Ambari ibn Asad al-Amma ó tún rí mbòmí an Yazid ibn Harun an Affan ibn Muslim lọ́dọ̀ Imam Bukhari Musa ibn Ismail gbogbo àwọn tá kàálẹ̀ yìí lọ́dọ̀ Bukhari kẹ́nẹ̀ ni kulluhum an Amman ibn Yahya al-Awdi gbogbo wọn ọ̀dọ̀ Yahya al-Awdi ni wọ́n lẹ̀ mọ́ àwọn ibi tó ti rádìí sí yẹn nìyẹn búnú àbí ṣe bá gbà wá nínú Musannaf fún wọn an Ali ibn Mus'ir ṣe máa dì sí kan yẹn náà ni o wa an tariq ibn Abi Shayba akhrajahu ibn Majah fi sunanihi ibn Majah náà gbà wá Musnad Ahmad na imbembe am Muhammad ibn Ja'far wa akhrajahu Ishaq ibn Rahawi fi musnadihi una gbawa an Isa ibn Yunus wa Abdat ibn Sulaiman gbogbo àwọn tá kale an Sa'id ibn Abi Urubata hadisu afa àti bí ẹnìkan ló dá yàtọ̀ la fi ní infarada bihi tí Imam Bukhari fi sọ yí pé Ma'mar ma ajabu عن حديث معمر إلا عن الظهر فإنه لا يكاد يوجد فيه حديث صحيح
tí àfáà wa Yahya ibn Ma'in náà sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ pé àfáà tó ní àdísù tí wọ́n ń gbéra léhun òun nìkan ló dágbà àdísù yẹn wá pẹ̀lú gbólóhùn yẹn, gbogbo àwọn aládìsù tó kù wọn wá bẹ́ẹ̀ tó sì gbọ́ níbì kan náà. ṣàwọn pé a rí ibi táwọn márùn ti jọ gbọ́, táwọn mẹ́rin wọ́n jọ sọ nǹkan kan náà tóun náà bá wọn sọ tó padà wá lọ sọ mí ń bò mí. ìyẹn láyé fi ń bẹ̀ sí jẹ́. ṣẹ́gbọ̀n ta kàí kìláhùmá àmẹ́mú búná àbí Uruba ní o látọ̀dọ̀ àfọwà Qatada ní o amma hadha bí àwọn náà gbárù àdìsí yẹn wá. wọ́n wá ní laysa fi hadhihi ar-riwayati kullaha an Yazid ar-Rashki wa Abi Kilaba wa Qatada ta'arrudu li qada'i sawm. àwọn àdìsí tá wáyìí tá mú wáyìí lè rí nínú gbogbo àwọn riwayatu àwọn àfà pátá an Yazid ar-Rashki látọ̀dọ̀ Yazid ar-Rashki wa Abi Kilaba wa Qatada ta'arrudu li qada'i sawm, tí ó sọ ọ̀rọ̀ sísan àwẹ̀ padà, ọ̀rọ̀ ìrun nìkan làdíìsì yẹn dálé lórí. kí wá ló fa àlékún, báwo ló ṣe lékún, ta ló fà lékún sí. tán á sọ àdíìsì yẹn wọ́n wá yí kúrò ní bó ti wà. bádíìsì yẹn ti wà ní pé kunna nahidu ala ahdi rasulillah aw kunna nahidu ma'a rasulillah. so tá a bá ṣe nǹkan oṣù tá a sì wà pẹ̀lú Ànábì la yu'maru bi qada'i salati, kì í máa pa wá láṣẹ ká san wọn padà, kò sọ̀rọ̀ àwẹ̀ ń bẹ. wà máa gbọ́ ń bò lálékún ti wá wá wà á mú fi síyáda, ròyìnròyìn ìbára tó bí àlékún tí wọ́n wá fi kún àdísù ní pé fàyà amúrúná bí qada'i sawmi. àdísù yẹn ni pé la ya'muruna bí qada'i salat. tó bá lọ ń wo àwọn riwayat tá mú wá tá ti ń kà tá sì ń sọ àwọn ibi tó wà. ìkan ní kunna nahidu ma'a nabi, a máa ń ṣe nǹkan oṣù tá sì wà pẹ̀lú Ànábì. wala ya'muruna bi, ìyẹn ni pé kò ní pa wá láṣẹ ká san ìrun tá jẹ padà. wala naf'alu, riwaya kan ní àyè ṣe bẹ́ẹ̀. ìkan ní kunna Aisha kan nahidu fi ahdi nabi, a máa ń ṣe nǹkan oṣù lójú ayé Ànábì thumma naquru, lẹ́yìn náà tá bá wá parí tán fala ya'muruna bi qada'i salati, kò ní pa wá láṣẹ ká ṣe kíni o, ká kírun tí a jẹ nì ká kí padà, kò sọ̀rọ̀ àwẹ̀ mẹ́. báwo lọ̀rọ̀ àwẹ̀ ṣe wá orí pé ìkan nìyẹn. àdísù yìí àdísù Qatada amma hadha ana Aisha ni a mú gbogbo àwọn tí wọ́n má jùsù yẹn wá tí wọ́n mú wá bẹ́ẹ̀. a sì tún mú mi náà wá tó ń jẹ́ amma hadha al-adawiyya, tó àdísì kan yẹn náà anna imra'atan sa'alat Aisha, tó yẹ pé ọ̀rọ̀ ọ̀run náà ni wọ́n wá béèrè, kìí ṣọ̀rọ̀ àwẹ̀ ni wọ́n ń sọ bẹ́ẹ̀. àdísù tí wọ́n wá gbálẹ̀kúnlé lórí tó já sí pé àdísù Aliyu bunu Mus'ab an Sa'id bunu Abi Uruba an Qatada. Sa'id bunu Abi Uruba yìí ni wọ́n ní kò gbọ́rọ̀ lọ́dọ̀ àfáà wa Qatada. òun nìkan ló wá dámú nǹkan mi wá, a sì rí ibì kan tóhun àtàwọn márùn-ún tí wọ́n gbọ́rọ̀ ń bì kan náà, táwọn mẹ́rẹ̀ẹ̀rin tí àwọn márùn-ún tí wọ́n gbọ́rọ̀ èèyàn mẹ́rin nínú wọn, tó jẹ́ pé àdísù kan iná tó jẹ́ pọ́rọ̀ ọ̀run nìkan ni wọ́n ń sọ ń bẹ̀ ni wọ́n jọ gbà wá. tóhun wá lọ gbà míì wá pẹ̀lú àlékún pò míì tí ó pẹ̀lú àdísù yẹn. kí làlékún tó lọ fi sí náà ní wípé núhù márùn bí qada'i sawm, wọ́n máa ń pàṣẹ fún wa ká máa san àwẹ̀ padà. wala yu'maru bi qada'i as-salat, àmọ́ wọn kìí sọ pé ká san àwẹ̀ padà. àfáà ló fi kún. táwa ló fi kún, báwo la ṣe máa fi kún. in tó wá fa àfikún ó rí pé mo dárúkọ àwọn tí wọ́n jọ gba àdísù wá látọ̀dọ̀ àfáà wa Ma'mar. khamsatuhum, àwọn márùn-ún, àwọn náà ni Abdul Wahhab wa Ibn Ilya wa Hammad wa Wahib wa Ma'mar an Ayyub an Abi Kilaba. kò dẹ̀ sẹ́ni tó múrú àdísì yẹn wá nù wọn, wọ́n dẹ̀ gbọ́ níbi kan náà.
tàfà yìí nìkan ló wá yàtọ̀ eléyìí tọ́jọ́ gbà wá yìí òun ló lálàáfíà èyí tóun nìkan dàgbà wá yẹn kò lálàáfíà wá gbọ́ wọ́n wá jẹ́ óyé wa ń bẹ̀ wípé wàhámù fi sí yàdá in tó wá fa àlékún tó wọ́bẹ̀ kí lálékún náà ní pé fáyà àmúrú náà bí kọ̀dọ̀ ìṣọ́ọ̀mì wọ́n máa ń pàṣẹ fún wa ká san àwẹ̀ padà ibi àlékún ti wọ́nù mi ìrùpẹ̀ ẹgbọ́ mi ẹ̀rí pé a ti ṣàlàyé ọ̀rọ̀ síwájú lórí rí ọ̀rọ̀ ibi àdísì yẹn ti ń bọ̀ pé àdísù Qatada pé Sa'id ibn Abi Uruba yẹn wá Qatada lam yasraha bis-sama' fil hadith àwọn méjì ò jọ gbọ́ àdísì lọ́dọ̀ ara wọn òun sì ń lóun gbọ́ so tábàwò àwọn akẹ́wà ní Ibn Abi Hatim tábàlọ́ka al-marasilu wọn wá ní an Abi Bakr Muhammad ibn Khallad an Yahya ibn Sa'id al-Qattan ẹ máa gbọ́ àwọn àfá aládìsí ni wọ́n sọ̀rọ̀ yẹn o Ibn Abi Hatim nínú tírà tá ń pè ní al-marasil kódà wọ́n ní péjì mo mọ̀ sọ péjì torí àwọn tí wọ́n mọ̀ sábí alágbára bí káwọn ti kéwú tán àwọn wà ń bì kan àwọn ti jáde lọ bì kan àwọn lọ jámíà àwọn lọ yunifásitì gbogbo tí mo ń sọ yìí náà ní péjì rẹ̀ wà náà ni fọ́lùmù rẹ̀ ń bẹ marasilu yìí sọ́fúà lóhun ó ní an Abi Bakr Muhammad ibn Khallad an Yahya ibn Sa'id al-Qattan qala Qatadatun lam yasihhu amma hadha يعني لم يصح سماعه وغبر لدو ara wọn Yahya ibn Sa'id al-Qattan قال ó sọ pé Qatadatun sharafa Qatadatun ni lam yasihhu amma hadha kò lálàáfíà látọ̀dọ̀ mahadha yẹn ìyẹn túmọ̀ sí pé lam yasihhu sima'uhu kò lálàáfíà kó gbọ́rọ̀ lọ́dọ̀ ẹ̀ àdísì yẹn láwá fi ń dayérú ní ìsìn pé ẹni tí ń bá ń ṣe nǹkan oṣù òṣìwọ́ kẹ́ ṣe ní gbogbo ọ̀gbà rẹ̀ wà láàlí ọ̀rọ̀ ọ̀run nìkan ló bá lọ bẹ́ àfáwà al-Maimuni Abdul Malik bún Abdul Hamid bún Maimun nínú masailu wọn an Ahmad annahu qala àwọn náà dá sí wọ́n ní Qatadatun lam yasma' min mahadha Qatada ò gbọ́rọ̀ lẹ́nu mahadha ẹ jẹ́ ká tún wá lọ wo ibi àdíìsì yẹn tí ń bọ̀ wá ẹ rí pé àfáà tó má díìsù wá kí n tún sáré já wá síbi a ti ń bọ̀ torí pé a tún tẹ̀síwájú lọ́la rẹ̀ ṣẹ̀rẹ́pọ̀ tí ń dọ̀rọ̀ aládìsì nìsín kò sí tí ń jẹ́ wípé kẹ́ni tí ń ṣe nǹkan oṣù ó mẹ́gbààwẹ̀ látọ̀dọ̀ Ànábì ẹlòmí ó tún mọ́ ṣàkárá I challenge you for debate torí àdísì yẹn tó mọ̀ yẹn ṣé mi náà wà á mà àdísì ọ̀hún ni àdísì tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ mi ẹ gbọ́ mi àdísì tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ò kọjá wípé kunna nahidu ala ahdi rasulillah a máa ń ṣe nǹkan oṣù lójú ọyá Ànábì thumma naquru lẹ́yìn náà tá a bá parí tá a bá wá wẹ̀ tán fatumaru yàní númọ̀rù bí kọ̀dọ̀ ìṣọ́ wọ́n dẹ̀ pa wá láṣẹ pé ká san àwẹ̀ wa padà o wala númọ̀rù bí kọ̀dọ̀ ìṣọ́lá wọn kìí pa wá láṣẹ ká san padà hadithu sọ yìí kódà tó ráfà tó gbà díìsù yìí wá máa márùn ní òun nìkan ló dágbà ọ̀rọ̀ yẹn wá àwọn márùn sì jọ dágbà wá nìkan ẹ gbọ́ mi kéèyàn márùn kí wọ́n gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí kọ́ pé ibi wọ́n ti jọ gbà wá yẹn nǹkan ẹyọ kan náà ni wọ́n sọ kẹ́nìkan nínú àwọn márùn yẹn kó wá tó lọ sọ mí bò mí kó lọ fi kún ọ̀rọ̀ yẹn bákòjúwe rẹ̀ ti rínú bí i pé al-Imam Bukhari sọ ń pa àfà yẹn pé ma a'jabu haditha Ma'mar an ghayri dhuhri fa innahu la yakadu yujadu fihi hadithun sahih tó lẹ́ntà ń sọ yìí lè rádìsì tó lálàáfíà lọ́dọ̀ rẹ̀ mo lọ́wọ́ anú Shu'abul Iman nílùú Bayhaqi
jẹ́ tó fi volume ṣe sàárà inú volume 6 ló wà kí n tó fi volume yẹn ṣe sàárà inú volume 6 ló ti bá tó bá sì lọ ka tàríkù búnà àbí Khuzaymah lọ ka volume 3 kó sì ka volume 1 ó bá nù volume 1 ó bá volume 3 èyí tó bá ń bẹ̀ ni pé Ibnu Abi Khuzaymah ní sami'tu Yahya ibn Ma'in mo gbọ́ lẹ́nu àfáwà Yahya ọmọ Ma'in tó sọ yí pé idha haddathaka Ma'mar tí Ma'mar bá sọ̀rọ̀ fún yẹn anil Iraqiyina fakhafu láwùjọ àwọn ará Iraki ẹ̀páyẹ̀ o ẹ̀yà àsá fún o illa anil Zuhri àfèyí tó bá wá látọ̀dọ̀ àfáwà Zuhri nìkan tàbó wá látọ̀dọ̀ àfáwà Ibnu Tawus fa inna hadithahu anhu mustaqim ọ̀rọ̀ tó bá gbà wá lọ́dọ̀ àwọn méjèèjì yẹn ìyẹn fẹsẹ̀ rílẹ̀ wa amma ahlul Kufa wal Basra àmì tó bá gbà lọ́dọ̀ àwọn ahlul Kufa àti Basra fàlá kò lálàáfíà rárá lọ́ka tàríkù búnà àbí Khuzaymah ó rí pé a ti ń rí ibi tá ń lọ díẹ̀díẹ̀ ní ìsìn ìyẹn túmọ̀ sí pé Sa'id búnà àbí Urubata wala Qatadata bis-sama' kò sí ìgbọ́rọ̀ papọ̀ lọ́dọ̀ Sa'id ọmọ Uruba àti Qatada tí ó fi ní àdísù Ali ibn Mus'ir látọ̀dọ̀ Ubayda an Ibrahim anil Aswadi ana Aisha eléyìí ní òtún lálàáfíà ọ̀ tó sọ pé ya'muruna bi qada'i siyami wọ́n ń pa wá láṣẹ ká máa sún àwẹ̀ padà wọn kìí pa wá láṣẹ ká sànrún torí kí ni àbí dátù bónú ma'atibu mbẹ́mbẹ́ wa huwa musọ́lẹ̀ kẹ́ pé Abu Abdul Karim al-Kufi da'ifun so mo sì lọ́rọ̀ ń bọ̀ lórí ẹ̀ mo wá aládìsù tó lálàáfíà látọ̀dọ̀ ya wa Aisha náà ni ma'adhata al-Adawiyya anna mura'atan parabìnrin kan sa'alat Aishata ó wá bí Aisha lérè ataqdi ihdana salata ayyama mahidiha ṣé ẹnìkan nínú wa tájóbìnrin a lè máa kírun tá a bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ faqalat Aishatu láìṣà wá dà lóhùn pé àrùnrìn ìyàtọ̀ àǹtì àrùríyà ni ọ́ ni torí pé kí ni kánẹ́tì ìdáná tàhídù kó àwa ní ṣe nǹkan oṣù ala ahdi rasulillahi lójú ayé òjíṣẹ́ Ọlọ́run thumma la tu'maru bi qadahi wọn kìí sì pa wá láṣẹ ká san irun kò sọ̀rọ̀ àwẹ̀ mẹ́ mo dẹ̀ sọ gbogbo tó ti rí rájì sí yẹn ó bá nù Sunan Abu Dawud àǹṣọ́ọ̀bà ó bá lọ́dọ̀ Imamu Ahmed nínú Risala wọn àni Abdurrahman ibn Muhdi ó bá lọ́dọ̀ àfáwà Ad-Darimi nínú Sunanu wọn ó bá nínú volume 1 ó sì bá an Sa'id ibn Rabi'i wa Muslim fi sahihi nínú At-Taharatu volume 1 ó sì rí an Muhammad ibn al-Muthanna an Muhammad ibn Ja'far Gundar kulluhum at-Tayalisi wa ibn Mudi wa Sa'id wa Gundar an Shu'ba gbogbo wọn yìí lọ́dọ̀ Shu'ba ni wọ́n ti rí Muslim náà gba hadisi wá nù sọ ihu wọn náà an Rabi ibn Zahrani hadisi kan yẹn náà ẹ wo bó ṣe ń jọra wọn tẹ́yọ̀ kan tí bí yẹn nìkan náà ló dá yàtọ̀ ana Abi Rabi Zahrani ana Ahmad ibn Sayyid kilahuma Shu'batu wa Hammadu an Yazid abila Adhari ad-Dubai al-Qassami ar-Rashki hadisi yẹn wà ńbẹ̀ Ishaq ibn Rahawayh ó wà nínú Musnad wọn tó bá lọ ka volume 3 ani Abdul Wahhab al-Thaqafi ó wà nínú Musnad Ahmed tó bá lọ ọ̀dọ̀ tí wọn náà an Ismail ibn Uliya wa Darimi fi sunanihi nínú volume 1 nínú Sunan Darimi ana Abi Arabi Zahrani an Ahmad ibn Sayyid wa Tirmidhi nínú Jami'u Tirmidhi ó bá ńbẹ̀ nínú volume 1 ó bá lọ́dọ̀ ó rí lọ́dọ̀ àfáwà Qutayba Ahmad ibn Zayd wa Abu Dawud fi sunani nínú At-Tahara volume 1 an Musa ibn Ismail an Wahib ibn Khalid al-Ba'ili wa Nasa'i fi sunani Sughra ó bá lọ́dọ̀ àfáwà Nasa'i
nínú at-Tahara volume 1 an Hamru bunu Zurara an Ismail bunu Uliya wa Abdur Razzaq as-San'ani ó wà nínú Musannaf wọn volume 1 náà ló ti bá Ma'mar gbogbo ayé dáa sọ̀rọ̀ látọ̀dọ̀ àfọwà Ma'mar àwọn márùn-ún sì ni àwọn márùn-ún ni Abdul Wahhab wa ibn Uliya wa Hammad wa Wahib wa Ma'mar an Ayyub ibn Abi Qalaba látọ̀dọ̀ Abi Qalaba àwọn márùn-ún wọ́n jọ gba hadith yẹn wá pẹ̀lú gbólóhùn tá a kọ́lẹ̀ yìí fẹ́ pọ̀ ọ̀rọ̀ ọ̀run nìkan ni wọ́n sọ ńbẹ̀ kóhun tó wá lọ dá sọ ọ̀rọ̀ yẹn ń bò mí pẹ̀lú ọ̀rọ̀ àwẹ̀ ìwọ náà mi rí wàyọ́ tí ń bọ̀ ti pẹ́ so ìyẹn fi hàn pé àdíṣù eléyìí wal mashhur bi hadha al-lafz tó gbajúmọ̀ pẹ̀lú gbólóhùn tá a mú wáyìí wa huwa hadithun sahih òun ló lálàáfíà táfàwà Tirmidhi ní hadha hadithun hasanun sahihun wọ́n wá ní hadithu Qatada amma hadha an Aisha yẹn tabi'ahuma alayhi Qatada ibn Dahama ẹ̀wọ̀n kí bó ti sọ yẹn síwájú bó tún rìpítì ẹ̀ ká tó káyẹ̀ ká tó wá tẹ̀síwájú lọ́la anna fi ba'di turukihi ziyada wal hadha ìdí nìyẹn tọ́rọ fi lọ bẹ́ẹ̀ Qatada gbàdísù yẹn wá ó ní haddathatni mahadatu anna mura'atan parabìnrin kan wá sọ fún Aisha yìí pé àtẹ́gìzí ihdana salata idha tawrati tí ó lẹ́tọ̀ọ́ kẹ́nìkan nù wá sọ irun tó jẹ padà nígbò bá parí nǹkan oṣù rẹ̀ ìbéèrè kẹrẹ ní máa bí wọ́n lè rí pé ààrùn rí yà áǹtì kunna nahidu bá annabi àwọn àpẹẹlá annabi a máa ṣe nǹkan oṣù fala ya'muru nabi kì í pàwà láṣẹ kásán ọ̀run padà kò sọ́rọ̀ àwẹ́ mẹ́ àwọkọ́ láti nú riwaya mọ́ ní fala naf'alu àwá kìí ṣe wà fi riwaya ti nú riwaya mi kunna nahidu ala adi nabi à ń ṣe nǹkan oṣù lójú ayé annabi thumma naquru lẹ́yìn náà tá parí ẹ̀ tá mara fala ya'muru nabi qada'i salati kò sì ní pàwà láṣẹ kásán ọ̀run padà ọ̀rọ̀ àwẹ̀ ò sí mẹ́ ìyẹn mú ní Qatada ló gbà yẹn wá qala haddathatni mahala anna mura'atan qalat li Aisha ìyẹn làdísù ti mú wáyìí àwọn tó sì gbáwá ó bá nù Musnad àfáwà Ahmad Ambaz ibn Asad al-Amma bẹ́ẹ̀ ló bá an Yazid ibn Harun lọ́dọ̀ àfáwà Musnad Ahmad bákanáà ó bá an Affan ibn Muslim wal Bukhari fi sahihi ó wà mẹ́ volume 1 ló ti bá Musa ibn Ismail gbogbo àwọn táwí látọ̀dọ̀ àfáwà Hammam ibn Yahya al-Hawzi ni wọ́n ti bá dísù wá Ibn Abi Shayba náà má dísì yẹn wá àdísì tá ń sọ yìí nínú Musannaf fún wọn tó bá lọ ká volume 2 àdí 7238 wọ́n gbà wá ana Ali ibn Mus'ir wa an Tariq ibn Abi Shayba akhraja Ibn Majah náà gbà wá nínú Sunanu wọn volume 1 náà ló wà Ahmadu náà gbà wá nínú Musnad wọn am Muhammad ibn Ja'far wa akhrajahu Ishaq ibn Rahawayh nínú Musnad tàwọn náà Ishaq ibn Rahawayh àwọn náà gbà wá mẹ́ tó bá lọ ká volume 3 an Isa ibn Yunus wa Abda ibn Sulaiman gbogbo àwọn táwí an Sa'id ibn Urubata kilahuma Hammam wa ibn Abi Urubata an Qatada amma hadha al-Adawiyya ọ̀dọ̀ Ma'aza al-Adawiyya yẹn náà ládìsí wọ́n ti wá wọ́n ní walaysa fi hadhihi riwayati kulliha gbogbo àwọn tá dárúkọ wọn tí wọ́n gbà dísù ìwáyìí ẹ lè rí riwaya àfáà Ma'mar yẹn nínú ọ̀rọ̀ wọn tí ó wájá sí pé wà bí Qalabata wà Qatada ta'arud al-qada àbí lọ́dọ̀ Qatada ní o àbí Qalaba ní o tí ó wà sọ ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ ọ̀run nìkan ni wọ́n ń sọ ibi àwa dé ni pé kí ló fa àlékún tí wọ́n lọ fi join pé fàyámúrù náà bí kọ̀dọ̀ ìṣọ́ látọ̀dọ̀ àfáwà Ma'mar ẹ̀rí pé a ti ṣàlàyé pé kò sí connection láàrin Ma'mar àti Tanio àti Qatada so káwà tẹ̀síwájú àdádúó lè mo ní Ibn Abi Hatim sọ́nù Marasil ani Abi Bakr ibn Muhammad Khalladi an Yahya ibn Sa'id al-Qattan ó ní Qatadatun lam tasihu amma hadata Qatada yẹn fúnra ẹ̀ gan kò sí kò lálàáfíà kó gbọ́rọ̀ lọ́dọ̀ mahada
tádìsì yẹn ti kíní o tó tọ̀dọ̀ rẹ̀ wá tí Ma'maru fi wá ń sọ pé òun gbọ́rọ̀ lọ́dọ̀ Qatada yẹn èyí tó òun lọ gbọ́ yẹn yẹn ni pé lam yasihu sima'u kò gbọ́rọ̀ lọ́dọ̀ yẹn àfáwà al-Maimuni Abdul Malik bin Abdul Habib bin Maimun tabalowa ka masail látọ̀dọ̀ àfáwà Ahmad ó ní Qatada lam yasma' mimma hadha Qatada ò gbọ́rọ̀ lọ́dọ̀ mahadha báwo ni Ma'maru ṣe wá fẹ́ gbọ́rọ̀ lọ́dọ̀ Qatada lọ́rọ̀ tí Qatada ò gbọ́ lọ́dọ̀ mahadha torí pé mahadha lárábìnrin yẹn tó ń rí létí ọ̀rọ̀ àdísù táwa ń wí Imam Bukhari gbà wá Ahmad gbà wá bá ti ṣàlàyé síwájú min tariqayn wọ́n gbà wá lọ́nà méjì an Ammam ibn Yahya látọ̀dọ̀ Ammam ọmọ Yahya òun sọ pé haddathana Qatada ẹ̀gbọ́ ó ní Qatada ló sọ fún mi kí kọ́ọ̀lá ó wá sọ pé haddathati ní mahadha Qatada ní mahadha ló sọ fún bẹ́ẹ̀ àwọn àfáà ní Qatada àti mahadha àwọn ẹ̀ṣẹ́ kí ni wọ́n gbọ́rọ̀ lọ́dọ̀ ara wọn bí anna mura'atan qalat li Aisha atajizi ihdana salata idha tawrat faqalat aruriya and ṣùgbọ́n àmáàdì ìsùnmí wà tó fẹsẹ̀ rí lẹ ọ̀rọ̀ yìí tà ń bábọ̀ yẹn yàtọ̀ sí ti bẹ̀ yẹn Muslim náà gbà wá nù sọ ihu wọn tí wọ́n ní min tariqi Sa'id ibn Abi Uruba haddathana Qatadata anna mahadata haddathatihum ana Aisha qalat kana Rasulullah yusalli duha 4 wa yasidu ma sha Allah ibòmí látún já sí yẹn so in tawa fẹ́ lọ bí ní wípé so àdísù àfáwà Qatada yìí àwọn àfáà ṣe tẹ̀rẹ̀ fún ẹ̀ wọ́n ní láì wo ríwáyà àdísù yẹn wọ́n kàn wo ríwáyà qada usawm faqat ni thumma da'afuha ba'da tasrih Qatada bi sima'in lahu min hadha ṣẹ́gẹ́tì mínísìn àwọn kan gbà pé Qatada yẹn gbọ́rọ̀ lọ́dọ̀ mahadha lóòótọ́ àmọ́ nítorí ọ̀rọ̀ táfà Ma'maru ti lọ fi kún tó lọ fi qada usawm kún láwọn yẹn bá nọlifáì ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ẹ sì lálàáfíà torí òun gbọ́rọ̀ mbẹ́ àfá àti bí ni ò gbọ́rọ̀ lọ́dọ̀ Qatada Ma'maru ni ò gbọ́rọ̀ lọ́dọ̀ Qatada àwọn kan ní Qatada ò gbọ́rọ̀ lọ́dọ̀ mahadha àwọn kan ní rárá ó gbọ́ so ibi táwa parí ẹ̀ sí ní àlèlè táàfi wá tẹ̀síwájú lọ́la mo rò pé agbọ́yé díẹ̀díẹ̀ pé àdísù tó fẹsẹ̀ rinlẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ nìkan ní ń sọ kò sọ̀rọ̀ ọ̀rọ̀ ìrun nìkan ní ń wí kò sọ̀rọ̀ àwẹ̀ ń bẹ Ma'maru ló lọ ṣe infiradu bí qada ìsáomi tí ò sí ríwáyà yẹn lọ́dọ̀ àwọn tó kù in tí wọ́n ṣe kọ̀ndẹ́mù Qatada ní pé ṣe mọ̀ pé mo ní àwọn márùn-ún wọ́n gbọ́rọ̀ nìkan tí Ma'maru pẹ̀lú tọ́rọ̀ ìyẹn náà sì ní í ṣe pẹ̀lú Qatada dọ́dọ̀ mahadha àmọ́ ńgbà tí Ma'maru fẹ́ lọ fà àlékún sí ó fi Qatada sí àwọn tó kù tí wọ́n wá jọ gbọ́rọ̀ nìkan náà ọ̀rọ̀ tàwọn mẹ́rin ó lọ bákan náà ọ̀rọ̀ Ma'maru nìkan ló wá dáyàtọ̀ ìyẹn làdísì tàbá ń pariwo pé ẹ̀bẹ́ nìkan bá sọ pé ẹni tí ń ṣe nǹkan oṣù lé ìgbà rẹ̀ aláìmọ̀kan lólúwà rẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ṣe pé Kùránì lákàtẹ́lẹ̀ àwa fàdíìsì kún pé alẹ́ni tí ń ṣe nǹkan oṣù ṣẹ́ ọ̀ràn yẹn ni kó máa ṣe kí ni kó máa gba àwẹ̀ àyàfi táàárẹ̀ bá ń ṣe mọ́ nǹkan oṣù yẹn nítorí pé àwẹ̀ rẹ̀ tó fẹ́ gbà kò ní ṣe pẹ̀lú ara èèyàn mọ́ kò mọ́ èèyàn fẹ́ kírun ló ní ṣe pẹ̀lú ara mímọ́ lẹ́gbẹ́ Ànábì sallam
a máa jí wà ó wà jùmbón tí ó sì ti dáràn janaba tí ó sì ti níwẹ̀ yóò sì gbààwẹ̀ tílẹ̀ ó sì má bá tí ó sì padà wá ṣe kíní tí ó wẹ̀ kìí ṣe pé torí àwẹ̀ ni ó fi wẹ̀ torí pé yóò ṣe kíní yóò kírun tó ẹni tí ń ṣe nǹkan oṣù ọ̀ràn èèyàn Ọlọ́run pé àwẹ̀ fún àdísù yẹn ibi alẹ́bádé lónìí rẹ̀ á tún ṣe kíní á tẹ̀síwájú lọ́la Wednesday àbí Thursday kò ní sí á ní sinmi lọ́jọ́ Jímọ̀ yóò tún di ọjọ́ Saturday subhanallah wa bihamdihi subhanallah subhanallah wa bihamdihi kalimatani khafifatani ala lisani thaqilatani fil mizani habibatani ila rahmani subhanallah wa bihamdihi subhanallah subhanallah wa bihamdihi subhanallah rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لقد جاءكم لإله بابا لا يكتوني بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم àwọn tá a jáde lára wọn Suratul Ikhlas kan tí wọ́n ti lọ ọlọ́ndàkùn ládátàrí ń bẹ ọlọ́mbà àmúbá wọn bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad àwọn tó kù láyé inú àwọn tí wọ́n bí wa ọlọ́mbà wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́mọjọ rí nira la ilaha illallah Suratul Kawthar bismillahir rahmanir rahim inna a'tainakal kawthar فصل لربك ونهر إن شانئك هو الأبتر أجي يا علي وعليكم السلام ورحمة الله وبركاته gbogbo wa náà tàjọ ń wò wá lórí ayélujára Ọlọ́run bá ṣàlékún dáadáa fẹ́yìn náà ìtẹ́yìn náà ń fẹ́ Ọlọ́run ojú tẹ́yìn lọ́wọ́ Ọlọ́run ní jójú tù wá Ramadan eléyìí Ọlọ́run ní ṣe lẹ́yọ kan tó kù fẹ́ nìkan kan wá bí akílẹ̀ ayyil qayyumi gbogbo ń tà ń fẹ́ lọ́lọ́run bá wà fẹ́ ti dáadáa èyí tà fẹ́ tó já burú Ọlọ́run dákun yọ kúrò nínú ìṣẹ̀mí wa gbogbo àwọn tí wọ́n ń ṣe dáadáa lórí iṣẹ́ Ọlọ́run nínú ìṣẹ̀mí wa Ọlọ́run bá wa ṣe dáadáa fáwọn náà Ọlọ́run mọ́ padà lẹ́yìn wọn má jò tán di wọn ọmọ ìyá wa kan ó jáde láyé lánàá nínú àwọn bàbá wa rí àwọn bàbá àgbà nípa amúrin àfá Ọlọ́run tó sìn Ọlọ́run bá wa kí àfá náà kó bá wa ṣe ní Samari aljanna Ọlọ́run bá wa gbálẹ́rú gbogbo tó fílẹ̀ Ọlọ́run mọ́ fọwọ́ nira kan wọn la ilaha illallah bí akil fataha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين má ṣe ilá ṣe mọ́ àmín má ṣe ilá ṣe mọ́ ọlọ́run jẹ́ àṣẹ púpọ̀ láyé kó má fẹ̀yìn ṣàṣe mọ́ àwòsílẹ̀ ìṣàlámà لأهل سلامي في دار سلامي تحية وسلام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. نعم عندي كده